Hello, ẹ káàárọ̀ gbogbo ilé o. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi nílé lóko àtìlẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń wo fídíò mi yìí. Èmi ọmọ yín, èmi àbúrò yín náà ni o. Mo ní kí n sáré wá pass message fún yín ni. Ada location 9 ni o. Ada outside country ni o. Torí mo gbọ́ information kan ní ìsìn pé wọ́n fẹ́ ka sẹ́sọ̀ lórílẹ̀-èdè location 9. Wọ́n wá ní ká pass message fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nílé lóko àtìlẹ́yìn odi ẹjọ́ mọ Karo Jire. Tí sẹ́sọ̀ yìí tí wọ́n bá padà kà náà ni a fẹ́ kí ẹ mú èdè wa lórúkúndùn. Tó má béèrè lọ́wọ́ yín pé tribe ni yín, tó wá ọmọ Ọ̀yọ́ ni ọ́, sọ pé Yorùbá ni ọ́. Nǹkan márùn-ún ló wà nù sẹ́sọ̀ tí wọ́n fẹ́ wá kà. A fẹ́ kí ọba yín lójijì láfi tó ká pass message gbogbo yín kí ẹnikẹ́ni tó bá rí fídíò mi yìí kó dákun kó bá mi pín kó bá mi share ẹ̀dá káàkiri kó lọ dáadáa. Ẹ gbọ́ o, 5 points. Point every Yoruba person at home outside must note about forthcoming session. Question number 1. When asking language speak, fit Yoruba and English. Make Yoruba your first language ever if you can speak. This way you will make Yoruba an important language. 2. For those who don't understand English, help them to stay Yoruba soil. Don't promote another person's language. If you do, you will be contest as one by so hard to their population, and they will turn around to mock you that you are minority. Ẹ má yẹ kán pè wá ní minority o. Whereas you are majority, contest among them. 3. If they ask you for tribe, if you are from Oyo State, say Yoruba. Gbogbo ẹ̀yin fans mi, ẹ̀yin olólùfẹ́ mi, káàdì ìdágbò gbígbí tẹ́ bá wà, tẹ́ ẹ bá wo fídíò mi lọ́wọ́ báyìí, ẹ bá mi pín kó lọ dáadáa. 4. If they ask you for address, give the address in your village. Give the address in your village. Give your family house address in your village. If you never be there, don't give them your address elsewhere. If you don't know the right address, your village, just state the name of your village. That is message tí mo ń pass gbogbo àwọn ọmọ Karo Jire. 5. Ever you lie on any other city or speak any other language, don't mention it in your form. Just leave it at Yoruba only. This session should show to the world like the 1922 census did that Yoruba is a majority tribe. All our people in Ebonyi, Enugu, Imo, Abia, Delta, Edo, Rivers State, Abuja, Kano, Kaduna, Zamfara, or any other state can now mention Yoruba and get us content. Please do this for your homeland. Census is what they use to share allocation and develop. Don't fall Yoruba land, Pico. Please tell others as well. Share this to all Yoruba group person or your contacts. God bless Yoruba and God bless Oyo. Information tí mo ní kí n wá pass gbogbo àwọn ọmọ Karo Jire nílé oko àtìlẹ́yìn odi ni. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ bá cross àdó fídíò yìí, ẹ bá mi pín. À ń gbọ́ wípé wọ́n fẹ́ wá ṣe sẹ́sọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ dákun mo bẹ̀ gbogbo àwọn ọmọ Karo Jire. Language wa ẹ jẹ́ ká mú as an important language. Ẹ má jẹ́ kí wọ́n kó wa mẹ́rẹ̀ mọ́. Ẹ má jẹ́ kí nǹkan tí wọ́n ṣe fún wa ní 1922 nígbà tí wọ́n fẹ́ ka sẹ́ńsọ̀, ẹ má jẹ́ kí ìyẹn ó tún ṣẹlẹ̀ mọ́. Tó bá dé Yorùbá ni ọ́, tó bó Yorùbá ni ọ́, fílẹ̀ tó bá ti wá, dákọ̀ fílẹ̀ tó ti wá. Àmú Yorùbá, ẹ̀tọ́ Yorùbá ni yín. Tí ọmọ yẹn èdè tẹ́ ẹ̀ ń sọ gangan ni kẹ́ ẹ tààrà ti sọ fún wọn. Ẹ má gbé àìná fòjò, ẹ dì má gbé òjò fáìnà. Ẹ jẹ́ kó mọ̀ pé Yorùbá ni yín. Ẹ jẹ́ kó mọ̀ tribe tẹ́ ẹ ti wá gangan. Ó ní
mẹ́sẹ̀jì tí mò ń pàṣẹ òun ló dá lé lórí o. Mo bẹ̀ yín gbogbo àwọn ọmọ Karo Jire ní lóko àtìlẹ́yìn òdì, ẹ má dágun lásì nǹkan tí mẹ́sẹ̀jì tí mo pàṣẹ. Ẹ sì mọ̀ rí rẹ́ bí ìrọ̀ ò lọ́tọ̀, ẹ má rí bẹ́ẹ̀ o, ẹ má rí bẹ́ẹ̀ o. This is good message mo ní kí n pàṣẹ gbogbo ẹ̀yàn ọmọ Karo Jire. Ẹ jẹ́ ká kà kún torí gbogbo la mọ̀ yí pé Nàìjíríà ó ti sú gbogbo wa. Tí wọ́n bá wá tó pa àwọn fẹ́ ṣe sẹ́ńsọ̀, ẹ jẹ́ ká fi yé wọn pé Nàìjíríà ti sú wa. Kálukú ọmọ ibi tó belong sí, kálukú ti mọ tribe tí ó ti wá. Torí àìṣe Igbo bẹ́ẹ̀ ni àìṣe Fúlàní, àìṣe Hausa, àti ìṣe British tí wọ́n gbé English lẹ́wà lórí, àìsọ English lẹ́nu. Yorùbá ni èdè tiwa gangan. Ẹ jẹ́ ká tó ronú sí Yorùbá náà, ká tó ronú sí other tribe. Think Yorùbá first before you think another tribe. Ṣé ẹ ti gbọ́? Orúkọ tèmi ò yí padà o. Ismail Ọláìtàn ọmọ Ìbíyẹmí ló kọ mi. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ̀kejì, mo tún wá fẹ́ pàṣẹ méjèèjì gbogbo ẹ̀yin ọmọ Karo Jire ní lóko àtìlẹ́yìn òdì, especially gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé òmìnira 2022. Àbá ìjà wá, àbá ọ̀tẹ̀ wá, torí ìṣọ̀kan ìfẹ́ òun la need. But abọ́lọ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ ipe ibi tẹ́ ń lọ yẹn wrong road ni. Wrong road mi tẹ́ ń lọ yẹn. Torí tẹ́yìn náà tẹ́ bá jókòó tẹ́ ẹ ronú sí gbogbo nǹkan tí ìyá yín ti ń gbé wá fún yín, tí ń sọ fún yín, tí fi mú ni dùn, tẹ́yìn náà fi ń dunnú pé ilẹ̀ Yorùbá ti dá dúró. Ẹ jókòó kẹ́yìn náà kẹ́ ẹ pìlà káyè sí pé ẹ ti ké sí nǹkan tí ìyá yín sọ yìí, ṣé ó wà genuine àbí ó ní ń pa fún wa kí ẹ tó tẹ̀lé. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ látàwọn ní ìsìn kì í sọ̀rọ̀ ọjà o, ìbẹ́ nìkan jà o, àbẹ́ nìkan jà o. Ìṣọ̀kan òun la need. But ẹ̀yin tẹ́ ń tẹ̀lé òmìnira ni mo fẹ́ pass message fún. Kẹ́ ẹ gbọ́ dáadáa, kẹ́ ẹ ti gbọ́ lágbọ̀ọ́yé. Ẹ̀yin náà ẹ lọ sùn ihun mẹ́ta tọmọlúwàbí ń sùn, kẹ́ ẹ gbé yẹ̀wò. Ní ìsìn lánàá tó jáde tó wá sọ fún yín pé ìjọba àdélé ó bẹ̀rẹ̀ gbé eléyìí báyìí kò dàbí occupation tí wọ́n ń kọ́ àwọn ọmọ ẹ̀ ń gbé eléyìí báyìí. Ìjọba Nàìjíríà ò lè kọ́ ẹnìkankan tí wọ́n ń pa ìbéèrè fáwọn ọ̀dọ́ pé káwọn ọ̀dọ́ jáde. Ṣé bí wọ́n ti máa ń gbàjọba nìyẹn ṣá? Ṣé bí wọ́n ti máa ń gba ìlú nìyẹn? Ṣé bí ìlú ti máa ń dá dó nìyẹn? Láì ní àkọ́kọ́ kò sí preparation nípa àwọn ọmọ ológun, kò sí preparation nípa àwọn ọmọ ọlọ́pàá, kò sí preparation nípa àwọn ọmọ navy. Àwọn nǹkan tó jẹ́ defence air force kọ̀mọ̀tì ní abẹ́ ti rí ni. Ìyẹn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ayé lè rìn náà. Ṣé ẹ ti rí àwọn defence force tí wọ́n múni yín dùn wípé ìjọba àdélé yóò bẹ̀rẹ̀? Ẹ má fún ara yín, ẹ má pàwọ́ fúnra yín, ẹ má yẹ kí ìyá pàwọ́ fún yín. Nǹkan ìjẹ́ bẹ́ẹ̀ èyí ń gba ìlú bí ṣe ń sọ yìí. Ìlú mọ̀ la mọ̀ pé kì í mọ̀ sí local government. Ìlú la pé odidi ìlú la pé o. Tí wọ́n á sọ fún yín pé ìjọba àdélé ló bẹ̀rẹ̀. Inú gbogbo ẹ̀yin tẹ́ wà lórí social media gbé social media kan lẹ́wà, bọ̀ síta ẹ̀ wá location 9 tẹ́ wá fojú wí náà àwọn tí ń ṣe awareness. Tẹ́nìkẹ́ kẹsẹ̀ wá Nàìjíríà kẹ́nìkẹ́ wá so nǹkan iṣẹ́ táwọn àwọn èèyàn ń ṣe kẹ́nìkẹ́ wá ṣe. Wá orí social media ní pariwo lẹ̀ ní sọ pé congratulation o, lẹ́ni congratulation. Ẹ̀bí ayé léèrè. Ṣé bí ẹ̀ ti ń gba ìlú ni ìyá yín ṣe ń gba ìlú yìí? Ṣé bí ẹ̀ ti ń gba orílẹ̀-èdè ni ìyá yín dé ń sọ fún yín pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń gba orílẹ̀-èdè? Kí ni tẹ́bẹ̀ tẹ́ ẹ̀ bá ní tó yẹ pé orí social media ẹ̀ ti gba orílẹ̀-èdè? Orí social media lẹ́ni fẹ́ bẹ̀rẹ̀ ìjọba àdélé. Over 60 million people. Ẹ má fún ara yín o. Gbogbo ẹ̀ tẹ̀ ń tẹ́lẹ̀ òmìnira là ń bá sọ̀rọ̀. Ẹ ronú. Mẹ́sẹ̀jì tí mo wá pàṣẹ láàárọ̀ yìí kí ni báwo fi ń bẹ́ nìkan jà? Àbẹ́ nìkan jà. Àlàyé òun ni jẹ́ ká ṣe fún wa.
kálẹ̀ bá mọ ibi tó yẹ ká tò sí kálẹ̀ bá mọ ibi tó yẹ ká tò sí torí èmi ní gbàgbọ́ wípé tí èmi ti ronú tèmi dáadáa mo ti rò dáadáa wípé gbogbo nǹkan tí ìyá òmìnira gbé dání tí sọ fún gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire irọ́ ló gbé dání torí gbogbo alámọ̀ yìí pé ìlú gbígbà kò rí sí kéde bí wọ́n ń gbàlú nìyẹn gbogbo alámọ̀ tí àwọn fẹ́ gbàlú tí àwọn fẹ́ dá lórí ẹbí orílẹ̀-èdè ọ̀nà méjì ló pín sí àbí táwọn àpá ọ̀tàn wájẹ lókù á dà tí ìjọba Nàìjíríà ká jókòó rántébù kájọ sọ kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ àbí tí wọ́n lo ìdàkejì ọ̀nà tí àwa lérò pé wọ́n lè fi gba ìlú nìyẹn tí ìlú fi dá dúró bọ́ nǹkan tí ìyá yín wá ń sọ fún yín pé tẹ́pẹ̀ tó ń gbé dání òun ti sẹ́yìn sí United Nations òun ṣe kankan sí United Nations ìgbé ó jẹ́ níyàn tí bọ́mọ́sì ni tẹ̀lé kéèyàn jagun kéèyàn ṣe kankan ní ìsìn ẹni tí wọ́n ti dìbò yàn ní state as a governor bó lẹ wá fẹ́ ṣe gbà ẹbí ayé lè re bó lẹ fẹ́ ṣe gbà tí ó fi kú lọ́fíìsì tẹ́yìn tẹ́fẹ́ bẹ̀rẹ̀ àdélé tẹ́fì lọ́fíìsì yẹn tẹ́fì bẹ̀rẹ̀ sí àdélé yín ní Lagos State ni ní Ọ̀yọ́ ni l'Abẹ́òkúta ni Oǹdó ni Èkìtì ni gbogbo state tó wà lẹ Yorùbá pátá bó lẹ ti fẹ́ ṣe gbà ẹbí ayé lè rè tí ìyá yìí tí múnú yín dùn tẹ́yìn náà tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ tó jẹ́ pé afọ́jú ń tẹ̀lé afọ́jú òun ni yín ìbádá kẹ́ ẹ sùn kẹ́ ẹ ronú dáadáa ẹ́síké ibi tí ìyá òmìnira yìí ń kó yín lọ yìí ṣébi tó dáa ni nǹkan táwọn kan sọ fún gbogbo àwọn ọ̀dọ́ tá a jọmọ káàrọ̀ òjíire tá a dúró tán fún òmìnira Yorùbá nation fún òmìnira ilẹ̀ Yorùbá ẹ mọ ibi tó yẹ kẹ́ ẹ tò sí o ẹ má jẹ́ kí àwọn tó gbé òmìnira 2022 dání ẹ má jẹ́ kí wọ́n sì ní lọ́nà o ẹ jì má jẹ́ kí wọ́n rán yín lọ bí tí ẹ fẹ́ lọ gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá là ń pass message fún yín ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin ọmọ ọkọ tẹ́ ẹ dúró tán fún Yorùbá nation fún òmìnira ilẹ̀ káàrọ̀ òjíire ẹ wo ibi tó yẹ kẹ́ ẹ tò sí o ẹ mọ́ tò sí wrong side ẹ tò sí right side ní kẹ́ ẹ tò sí tó wọ́n tá a ti mọ ibi tí ó tọ́ àti ibi tí ó tọ́ ibi tó yẹ kí a tò sí ìwà fẹ́ kí a ṣẹ̀ra wa lọ́nà ìṣìfẹ́ káwọn kan kí wọ́n sì yìn lọ́nà pé kẹ́ ẹ jáde fún àdélé kẹ́yìn náà kẹ́ ẹ wá jáde fàdélé láì jẹ́ pé security torí ìwọ tó wá fẹ́ gbàjọba security bọ́dọ̀ tight náà torí àwọn ọmọ ọ̀dọ́ tó fẹ́ gbàjọba lé fún ọ̀bọ̀dọ̀ tó fi ẹ̀mí wọn wéwu nǹkan kan ọ̀bọ̀dọ̀ ṣe wọ́n ọ̀bọ̀dọ̀ jẹ́ kí nǹkan tó ń jà fún yìí kó jẹ́ ìrọ̀rùn fún wọn kì í ṣe pé lóòótọ́ wá pa wọ́n lára gbogbo láti fojú rí nǹkan tí àwọn bàbá wa tí wọ́n lìdí wa látẹ̀yìn wá gbogbo láti fojú rí nǹkan ìgbésẹ̀ tí wọ́n gbé tó jẹ́ pé gbogbo ẹbí ti ń lọ létòlétò ni kò sí wàhálà kankan tábàṣe bábájà tábàṣe rálì wa ẹnìkejì stop wa àìbà kankan jẹ́ gbogbo ẹ̀ ń lọ nímẹ̀lọ gbogbo ẹ̀ mọ́kọ́ Yorùbá ẹ jẹ́ ká pera sí àkíyèsí ẹ sì jẹ́ kí a ronú dáadáa nígbà tá a bẹ̀rẹ̀ sóògù yìí ìfẹ́ la fi bẹ̀rẹ̀ o ìṣọ̀kan la fi bẹ̀rẹ̀ o nígbà tá a ti fi bẹ̀rẹ̀ tá a fi ṣọ̀kan bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ń lọ dáadáa ni ẹ jẹ́ wáyé kájú kìí sí
ìdàkejì nígbà tí ìyá yìí wọlé ìjógbó òmìnira 2022 wọlé bó o ní ó ti wà gbà ṣé kí ìfẹ́ yẹn ṣe ń lọ pàdé bíi láti lẹ̀ àbí kò lọ mọ́ gbogbo yẹn ni ẹ jẹ́ ká kèsì o gbogbo yẹn ni ẹ jẹ́ ká gbéyẹ̀wò gbogbo yẹn ni ẹ jẹ́ ká gbéyẹ̀wò tàbí ń sọ fún yín wípé àwọn tó gbé òmìnira 2022 dání tí wọ́n tọ́pọ̀ àwọn ní tẹ́bẹ̀ tó dá lọ́wọ́ ẹ wò dáadáa o kẹ́ tó tẹ̀lé wọn o ẹ ronú sí dáadáa o kẹ́ tó tẹ̀lé wọn o àwọn tó tì pé kí wọ́n jáde occupy wọ́n ti wà láràámọ́ àwọn ọlọ́pàá wọn ti fi wọ́n lẹ̀ o ṣé àwọn tí ò gba àwọn èèyàn tó ti jáde pé kí wọ́n lọ occupy tí ó gbà wọ́n kalẹ̀ sóhun ní ìsìn tó fẹ́ ṣe àdélé nìsín tí sọ pé kẹ́ ẹ bọ́ta kẹ́ ẹ tó yẹ kẹ́ ẹ bọ́ta àdélé ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀dùn wa bọ́ta tó ń bá koyín ibi tẹ́ ẹ̀ lérò lẹ́ti bára yín o ibi tí ẹ̀ lérò òun lẹ́ti bára yín o làbí sọ fún yín pé ẹ la ojú yín sílẹ̀ dáadáa ẹ wake up ẹ mọ̀ yẹn káwọn kan ó tì yín ẹ mọ̀ yẹn káwọn tó yẹ pé wọ́n jókòó sínú yàrá wọn ò lè jáde wọn ò lè gbójú wọn síta kí wọ́n fẹsẹ̀ wọn méjèèjì síta láti wá líìdì sọ́ọ̀gù yìí láti wá líìdì ìntẹ́rìmù yìí tó yẹ pé wọ́n wà nílé tiwọn lọ́hùn wọ́n wá ń sọ pé kẹ̀yìn kan mọ́ jáde láti wá ṣe ìntẹ́rìmù ẹ̀yin náà wà gbọ́wọ́ sí wọn lẹ́nu náà wà jáde tó ń bá kó yín pẹ́rẹ́ ibi tẹ́ ìléwò lẹ́ti bára yín o àwa nífẹ̀ẹ́ yín àfẹ́ kí nǹkan ó ṣe gbogbo àwọn ọmọ Káàárọ̀ Oòjíire òun ló fà á tàbí ń pass mẹ́jẹ̀sì fún gbogbo yín kẹ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá accord fídíò mi ìṣẹ́ mo bẹ̀ yín ni mo rọ̀ yín ni ẹ bá mi pín kó lọ dáadáa ẹ bá mi pín kó lọ dáadáa o ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love kó délé kó dóko kó lọ kàn wọ́n láà kó lọ kàn gbogbo àwa Yorùbá níbi tá a bá wà kó lọ kàn wọ́n láà àkọ́kọ́ ń bẹ̀ lórí sẹ́ńsọ̀ tí wọ́n fẹ́ ṣe ní location 9 tí wọ́n bá ti gbé wá náà ni ẹ jẹ́ ká make sure pé Yorùbá ni wá èdè Yorùbá là ń sọ lẹ́nu ẹ mọ̀ yẹn kí wọ́n dà wá pọ̀ mọ́ Igbo àtàwùsá mọ́ think Yorùbá first torí orílẹ̀-èdè Yorùbá òun là ń jà fún gbogbo láti mọ̀ àǹfààní tí ó jáde nínú ẹ̀ tá a bá dádú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àtàwọn tó mọ̀ àtàwọn tó ti mọ̀ á tún mọ̀ sọ fúnra wa ni àǹfààní wà ń bẹ̀ gan ni o tá a bá dá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àǹfààní yà ó pọ̀ gidi gan bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọmọ Káàárọ̀ Oòjíire tá a jẹ tí àǹfààní fi educate la fẹ́ sọ ni àbí àǹfààní iná 24/7 la fẹ́ sọ ni àbí àǹfààní omi la fẹ́ sọ ni àǹfààní health care sóun la fẹ́ sọ ni àǹfààní ọ̀nà tó dáa sóun la fẹ́ sọ ni ṣé àǹfààní tí àwọn ọmọ wa bá jáde léèwé tí wọ́n ò ríṣẹ́ lẹ́ẹ̀kan náà sóun la fẹ́ sọ ni nǹkan pọ̀ àǹfààní pọ̀ tá a jẹ lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá tá a bá dá dúró fúdìí èyí gbogbo ẹ̀ ọmọ Káàárọ̀ Oòjíire a bẹ̀ yín ni a rọ̀ yín ni ẹ má jẹ́ kí àwọn olómìnira 2022 ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀mí wéwu ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀mí wéwu torí ẹni tó wá fẹ́ gbàyàn là ẹ̀yìn ọ̀kọ́ wò ládùgìdì lẹ́nà ìwọ tó lọ́pọ̀ ọfẹ́ gba ọ̀nsọ́pọ̀ òmìnira ọfẹ́ ṣe ìjọba àdélé gbogbo àwọn tó kú àwọn jọ tí wọ́n sọ pé ìjọba àdélé làwọn fẹ́ ṣe ńlẹ̀ Káàárọ̀ Oòjíire àwọn ní tẹ́lifẹ̀tì lọ́wọ́ ẹ kó wò ṣe sí wọn ná ẹ ti ké nígbà tí bàbá wa Ìgbòho Òòṣà ti ń jáde ṣe rálì lójoojúmọ́ ṣé ẹ rí ọ̀kan nu wọn ẹ rí wọn láàrin bàbá wa Ìgbòho Òòṣà ṣé ẹ rí wọn láàrin bàbá ẹ rí wọn láàrin wọn ààrẹ nìkan láti wá jáde láti wá gbójú wọn síta láti wá ṣe rálì pẹ̀lú wọn lẹ́yìn bọ́dà wa White Lion Kóìkì ó torí òmìnira ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó torí Yorùbá nation ó wá lo good 6 months
irú àwọn ẹni tó yẹ ká tẹ̀lé nìyẹn. Àmọ́ àwọn tó wà lórí social media nísìnyí tí wọ́n ń pa òmìnira 2022 ló lè ṣe, àdélé ló lè ṣe. Ẹ ronú sí dáadáa o, ẹ ronú sí dáadáa. Àwọn Yorùbá tí mo ń sọ yìí pé àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí, tó bá dénú ẹ̀ yóò di odidi. Tó bá di kíni, tó bá dénú ẹ̀ yóò di odidi. Ọ̀rọ̀ tí mo péye tí mo pàṣẹ láàárọ̀ yìí, òní ọjọ́ ajé, ẹ jẹ́ kí a gbọ́ lágbòye, ẹ má yẹ ká takò, ló wúlò fún wa, yóò ṣe àǹfààní fún wa, torí we are more than 60 million people tá a nígbàgbọ́ nínú self-determination tá a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Àwọn kan ò lè wà lórí social media tí wọn ò jáde síta, tí wọn ò gbójú wọn síta, tó yẹ kó social media náà ló ń pariwo òmìnira 2022 ni o, adélé ló lè ṣe o, ìjọba adélé ló bẹ̀rẹ̀ láìpẹ́ yìí o. Ó yẹ ká fura ipa àwọn ìyẹn oko ìparun ni wọ́n kó yín lọ. Ó yẹ kẹ́ ẹ fura, ó yẹ kẹ́ ẹ fura. Yorùbá pátá àlè sùn ká kọ́ síbì kan náà o, Yorùbá pátá àlè sí kíni, àlè sùn ká kọ́ síbì kan náà. Òun là fi ń pàṣẹ méjèèjì fún yín, kẹ́ ẹ gbọ́ lágbòye. Ṣé ẹ ti gbọ́? A ò ní jù báyìí lọ o. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i, mo kí gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run túbọ̀ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa, àdó ẹnì kọ̀ọ̀kan wọn gbà. Ilẹ̀ olómìnira tá à ń jà fún àjàyè lájà, torí Yorùbá nation no going back. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, oníyàn ṣe, ọlọ́kà ṣe, ẹ̀yin tẹ́ bá mi fẹ́ jẹ́, dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ rí jẹ náà, ẹ kú ìbínú. Ojú tẹ́ fi ń wò mí, ojú ò ní fọ́ o. Bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ mi, etí ò ní di o. Ọwọ́ tẹ́yẹ bá mi pín ètò yìí dáadáa tí ó lọ, àkàndò ní mí lọ́wọ́ o. Ọwọ́ tẹ́ ẹ bá mi share, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love. Mo mọ̀ lóore, mo rí appreciate gbogbo ẹ̀yin fáǹsì mi lórí mẹ́rin àgbálá ayé. Mo kí yín o, mo kí yín gidi gan. Ẹ kú àdótì mi. Ọlọ́run ọba kò ní pàlẹ́ lẹ́yìn náà, kò ní pàlẹ́ lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wá o. Ọjọ́ ajé tòní gbogbo wa tá láàjẹ jẹun o. Ajé yóò wá fi lé ẹnì kọ̀ọ̀kan wá ṣe ibùgbé o. Ajé yóò wá fi lé ẹnì kọ̀ọ̀kan wá ṣe ibùgbé o. Ajé ògúnúsọ̀, ajé ògúnúsọ̀. Jẹ́ ní ẹ lọ́wọ́, má jẹ́ ní ẹ lọ́rùn. Jẹ́ ní ẹ lápò, má jẹ́ ní ẹ lọ́rùn. Ajé yóò wá fi lé ẹnì kọ̀ọ̀kan wá ṣe ibùgbé o. Ní jù báyìí lọ o. Ó kọ tèmi lẹ́ẹ̀kan sí Ismail Ọláìtàn, ọmọ Ìbíyẹmí, orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.